Anthony Joshua ti sọ̀rọ̀ lórí bó ṣe fìdí rẹmi níwájú Dubois Abẹṣẹẹku-Bii-Ojo. Ìlúmọ̀ọ́ká Abẹṣẹẹku-Bii-Ojo ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà ní Anthony Joshua ti sọ̀rọ̀ lórí bó ṣe fìdí rẹmi nínú ìdíje ẹ̀ṣẹ́ kíkàn kan tó wáyé lórílẹ̀-èdè United Kingdom lópin ọ̀sẹ̀ tó kọjá yìí nígbà tóun àti alátakò rẹ̀ Daniel Dubois yọwọ́ ẹ̀ṣẹ́ sí ara wọn. Joshua ní ìfìdírẹmi òun kò túmọ̀ sí pé òun máa jáwọ́ nínú eré ìdárayá tóun yàn láàyò yìí, àmọ́ àgbò òun yóò sì tàdí mẹ́yìn náà láti lè lọ mú agbára wá lákọ̀tun. Ẹ ó rántí pé fọ́fọ́ ni pápá ìṣeré Wembley Stadium kún fún èrò òǹwòran tó lé ní 1,218 98,000 láṣálẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 21 oṣù ọ̀wẹ́wẹ́ September ọdún 2024 yìí láti mọ ẹni tí yóò fàgbà han ẹnì kejì láàrin Anthony Joshua ẹni ọdún 34 tó ti ń kan ẹ̀ṣẹ́ bọ̀ láti bí ọdún 24 sẹ́yìn àti ọ̀dọ́mọkùnrin tó pè é níjà Daniel Dubois ẹni ọdún 27 péré. Ṣáájú kí ìdíje náà tó wáyé làwọn olólùfẹ́ eré ẹ̀ṣẹ́ kíkàn ti pín ara wọn sọ́nà méjì. Báwọn kan ṣe ń sọ pé kò sọ́nà tí Daniel yóò gbé gbà níwájú Joshua tí kò ní gé kàbámọ̀ jẹ torí ó dá àwọn lójú pé ìrírí ọdún pípẹ́ àti ipò tí Joshua wà gẹ́gẹ́ bí ẹni tó ti gba ife ẹ̀yẹ ẹ̀ṣẹ́ kíkàn nípele ti àwọn àgbà ọ̀jẹ̀ Abẹṣẹẹku-Bii-Ojo lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ yóò fún láǹfààní láti fẹ̀ṣẹ́ yọ eyín alátakò rẹ̀. Wọ́n ní bí aáyán tó kàgbákò epo ìdáná kẹrosíìnì lọ̀rọ̀ rẹ̀ yóò jẹ́. Bẹ́ẹ̀ làwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ọ̀jáfáfá Abẹṣẹẹku-Bii-Ojo Daniel Dubois ń fọwọ́ sọ̀yà pé ẹja tó ń da ibú omi rú kò ju apá lọ ní tọ̀rọ̀ ọ̀dọ́mọkùnrin náà. Wọ́n ló sán ọ̀gùn dáadáa ju Anthony lọ àti pé ara rẹ̀ ta pọ́npọ́n ó sì já fáfá gidi. Wọ́n ló máa ṣe Anthony bí ọṣẹ ṣe ń ṣe ojú ni. Bí ọjọ́ ìdíje náà ṣe ń súnmọ́lé ní awuyewuye náà ń le sí i. Ọ̀rọ̀ ọ̀hún kò sì yọ àwọn àgbà ọ̀jẹ̀ kọ̀ṣẹ́kọ̀ṣẹ́, àwọn onígbọ̀wọ́ àtàwọn alẹ́nulọ́rọ̀ lágbo eré ìdárayá sílẹ̀. Lára wọn ni Alexander Usyk àti Tyson Fury, Abẹṣẹẹku-Bii-Ojo ọmọ Nàìjíríà míì Israel Adésànyà, ọ̀gbẹ́ni Frank Warren tóun jẹ́ onígbọ̀wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ nígbà táwọn méjèèjì dórí ọ̀dàn ọ̀rọ̀ bẹ́yìn yọ. Láti ìbẹ̀rẹ̀ ìdíje náà ni Anthony Joshua ti ń jà fitafita pẹ̀lú òjò ẹ̀ṣẹ́ ẹgbà kan ṣubú tó ń bọ̀ lù ú lára. Ẹ̀ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Daniel fẹ̀yìn Joshua balẹ̀ tó sì rọ̀jò ẹ̀ṣẹ́ lù ú lálùbami. Ọpẹ́lọpẹ́ olùdarí ìdíje náà tó tètè dá ọkùnrin ọ̀hún lọ́wọ́ kọ́. Nígbà tó di ìpele karùn-ún ó hàn gbangba pé ifá kò fọre fún Joshua látàrí bí Daniel ṣe tún léwọ́ ẹ̀ṣẹ́ sí i. Ó fẹ̀ṣẹ́ fọ́ ọ lẹ́nu ó sì fẹ̀yìn rẹ̀ balẹ̀. Kódà Joshua fi ẹ̀mí olùdíje rere hàn torí ó gbóṣùbà fún alátakò rẹ̀ yìí. Ó lóun gbà pé ó fakọyọ. Ẹ̀ẹ̀mejì ló fọ èdè Gẹ̀ẹ́sì. Ó ní well played. Èyí ni yóò jẹ́ ìgbà kejì tí Anthony Joshua yóò ṣubú yakata níwájú alátakò rẹ̀ lásìkò ìdíje pàtàkì bí èyí. Ọ̀rọ̀ náà ló sì mú káwọn èèyàn máa sọ pé ó ti ń rẹ ọkùnrin náà. Wọ́n ní ṣe ni yóò lọ wábi jókòó sí jẹ́ẹ́jẹ́ láti àsìkò yìí lọ. Àmọ́ Joshua ti sọ̀rọ̀ sókè. Ó ní kò sóhun tó jọ ọ́, òun yóò lọ tún ara mú ni. Nígbà tí àwọn oníròyìn eré ìdárayá kan bi í léèrè bóyá ó sì ń gbà á lérò láti tún ìjà ọ̀hún jà lọ́jọ́ iwájú, lọ́gán ni Anthony fèsì pé bẹ́ẹ̀ ni o, a ò kúnjú òṣùwọ̀n lásìkò yìí, àmọ́ jagunjagun ni mí, a máa tún ìjà jà ni, bí ẹṣin bá dáni níṣe làá tún gùn. Ó fi kún un pé ní báyìí ìdíje yìí ti parí, mo sì ṣí fìlà mi fún un, iṣẹ́ ló ṣe, ó káre gidi. Báyìí ni Anthony Joshua sọ o. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.